bó ṣe wà yìí wọ́n ló yẹ kí a máa pè ní dá mi pé nítorí pé Ọlọ́run dá ẹ pé ni. My dear, she's so pretty. Well, yeah. Two different hotel, lele now. John to the Ọlọ́run kan tí ò bá ṣe tèmi má fi lọ. Mommy. Baba Jide, ṣé mo ko mo mesha? Mommy. So ó ti bẹ̀rẹ̀ àbí? My babies. Ó ní pé òun rí tí dáàdì wá gbé ní campus lọ́jọ́ kan. Ṣé dáàdì nìkan ló ń lo mọ́tò yẹn ni? Mo fojú mi rí wọn sẹ́ mi ìparọ́ fún ẹ ṣé màá máa parọ́ fún ẹ ni. Mo rí wọn. Solution ni mo ń wá fún ẹ báyìí bí ọkàn ẹ ṣe máa balẹ̀. I said Ronke will be fine. I really like you. I like you too. Oh. Get it.